adúpẹ́ fún Ọlọ́run bá tí ó sọ wá di ọjọ́ òní kí Ọlọ́run kó ṣe ìrun jímọ̀ tá fẹ́ kí kó ṣe ní ìrọ̀rùn fún wa. olùgbọ́ mi alápọ̀nlé, in tí a sọ níbi kútùbà ti àkọ́kọ́ ó náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ kí mùsùlùmí máa bo àṣírí mùsùlùmí. Ànábì sálám ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó gbajúmọ̀ wípé man satara musliman satarahu Allahu fi dunya wal akhirah. ẹni bá ń bo ọmọ ìyá rẹ̀ mùsùlùmí láṣìírí, Ọlọ́run bá yóò bò láṣìírí láyé àtijọ́ alkiyama. ẹmọ̀ yá mi, kí ní jẹ́ ìbòyìn láṣìírí? in tá gbọ́yé sí jù sáré pé lámàrí ìbòmí láṣìírí nǹkan báyìí, àgbọ́fẹ́ bọ́lá marí láṣìírí kan, in tí máa sábà wá sí làákàrẹ̀ jù ní wípé bọ́yá kò lówó lọ́wọ́ wá bò láṣìírí bùkátà tó fẹ́ gbọ́ ó fún lówó ẹ̀, wọ́n pè ó bò láṣìírí. ẹmọ̀ yá mi, ìbò àṣírí kọjá tá ń sọ yìí, ìbò àṣírí kọjá alámàrí òrówó fún lówó, ààrẹ náà ni jazakallahu khairan. àmá ìkan bẹ tó pàtàkì tá gbọ́dọ̀ múra sí jù, àwọn tá jẹ́ mùsùlùmí, àwọn tá jẹ́ àfáà tá ń ṣe wáàsí, a gbọ́dọ̀ múra sí kí ni nǹkan náà? ó ní ìmọ̀ bo ọmọ ìyá wa láṣìírí níbi àṣìṣe tó bá bọ́ sí. ó dẹ́ṣẹ̀ kan ní ó ṣe àìdá kan ní káwọ́nà ká tó ṣe ká ṣe wáàsí fún, ká ṣe wáàsí fáwọn èèyàn láì ní dójú ti ẹn tí àìdá ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ yìí ní òsìtìrù lọ́wọ́ o. man satara musliman satarahu Allahu fi dunya wal akhirah. ní bá ń bo mùsùlùmí láṣìírí tí ó fẹ́ kójú ó tì í, Ọlọ́run ní pé àdúrà sáà ń sọ wípé satarahu Allahu fi dunya wal akhirah. Ọlọ́run bá yóò ború ẹni bẹ́ẹ̀ láṣìírí láyé, ó tún bò láṣìírí ọjọ́ àlìkìyámà. ẹmọ̀ yá mi, ìjámọ̀ búra láṣìírí. ẹni gbogbo apáta yìí ṣe màláíkà, àìsójì sí Ọlọ́run tábà ìsọ wípé bóyá a ní isma, a ní ìsọ́ tó wípé yóò máa sọ wọ́n bí bíbọ́ sínú àṣìṣe. mọ́ta àti wá ní isma táà ti ní ìsọ́ ọ̀tọ̀ tó lọ ń fáwọn ànábì Ọlọ́run tó fáwọn màláíkà, a mọ̀rin tí ó mọ̀ ṣàṣìṣe nù wà. kí wá ní ọ̀ràn yẹn fún wa? man satara musliman, oníkan máa búra wa láṣìírí. ẹnìkan sí àìdá kan ní ìsìn, ó sì ọ̀rọ̀ sọ, ó sì ìṣe kan ṣe, kí sí kó àgbé sórí ayé, àmìrí ti sọ báyìí, ó ṣe báyìí, ló tó wá dá wàhálà mí ilẹ̀. nítọ́jọ́ ọ̀nà èèyàn fọ ìwọ́mọ̀ yá mi, kọ́ lọ bẹ́ ń tọ́ ṣàṣìṣe hun, ṣàlàyé fún pé ń tọ́ ṣe yìí ní àárín ìwà àtọ́lọ́run, láàrin ìwọ Ọlọ́run ó sì kẹta yín bẹ̀, kọ́ sọ pé àṣìṣe tó ṣe yìí ọ̀rẹ́ kó tó ṣe o, yóò tó ṣe parí, wàhálà parí nù. tọ́wọ́ jẹ́ pé ó ti gbé ọ̀rọ̀ ìjáde ni yọ́n bí ó ti ká nílẹ̀ padà, tí ò ní jẹ́ pé yóò fi tẹ̀ka mọ́, tó ní pé máa tẹ̀ka ìbàjẹ́ náà ni ó sọ kí tí bàjẹ́ ó tẹ̀ka ní lọ sọ fún kọ́ sọ kó tó wí ṣe, kó tó ṣe kí nǹkan máa dáa lọ. ilé ní ta ní ìdí àmọ́gbẹ́ mẹ́rin ṣàṣìṣe àwọn àmọ́ pariwo ẹta ọkọ̀ fẹ́ dójú tì í, ó bà sí ọmọ ìyá rẹ o. ẹlẹ́kọ̀ọ́ ọmọ ìyá mi, ẹjá tún abala yìí ṣe dáadáa, ká máa bu àṣírí ara wa ń bí tá a bá ṣe láì dá ìwà àfáà. ọkọ̀ fẹ́ pé àwọn èèyàn sí dáadáa, wọ́n a máa fi tún tú àṣírí ẹni ẹlẹ́ni tó ṣe àṣìṣe, tó ikọ́ ké sí ní jẹ́jẹ́, kó kìlọ̀ fún kó sí wáàsí fún, kó má ṣe rú ẹ̀ mọ́, kó má wúrú ẹ̀ mọ́, kó má polongo tí ọ̀dá mọ́, ó sì parí bẹ́ẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí máa tún sọ di tọ́pìkì wáàsí, ó tó wá ń dákọ rẹ̀. eléyìí kò dá o. man satara musliman satarahu Allahu fi dunya wal akhirah. àdúgbò lọ sọ́lẹ̀ fún wa o, pété ìbálẹ̀ máa bo èyàn láṣìírí, tí ń bọmọ ìyá rẹ̀ láṣìírí, tí ó fẹ́ kójú ó tì í, Ọlọ́run bá kò ní jójú ó ti rẹ̀ bẹ́ẹ̀ láyé àtàlìkíyámà náà o. kálukú ni fẹ́ kójú ó tì Ọlọ́run má jẹ́ kójú ó tì wá. ẹmọ ìyá mi, ọmọ lé lára kẹ́nìkan ó sì sọ, ọmọ lé lára kẹ́nìkan ó sì ṣe, ọmọ lé lára kẹ́nìkan ó ṣẹ̀ṣẹ̀ gbé, kọwa àdìpáwọn èèyàn ó rí, ó lé lárún kálukú. ó wá kú bí ìwọ́tọ̀ wá jẹ́ mùsùlùmí gidi, ń tọ́jọ́ ọ̀rọ̀ yẹn fún ọ, sáré bó ti wọ́n náà kí
in tó lè lára ọmọ ìyá rẹ̀ yìí kó lè lára tiẹ̀ náà tó fi ní dójú tì í tó fi ní sọ́dẹ̀ ní yẹ̀yẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ọmọ ìyá mi ẹ̀dẹ́fẹ́ já pàtàkì nǹkan yìí dáadáa o ẹ má jẹ́ àpá afẹ́ ó tẹ̀ táwọn àfá àsìkò yìí ẹnìkan ó ṣe àṣìṣe báyìí yóò bọ́ta ni yóò máa pariwo rẹ̀ níbo ló fẹ́ fi ọ̀rọ̀ tàbí sọfá yìí níbo ló fẹ́ fi sí pẹ̀lú tó bá ń bòyìn láti rí ọlọ́wọ́ búrọ̀ níbẹ̀ láti rí tẹ́lẹ̀ tẹ̀kì àmọ́ àní ọmọ ṣe wá sí àní ọmọ kọ aburú kọba tó máa tàkà àmọ́ tó bá jẹ́ pé wọ́n ní kọ́ sí bí o ti ń ṣe fọmọ ìyá rẹ̀ sí ìbẹ̀lẹ̀ ló fẹ́ wọ́n ṣe fún wọn náà bí ọ̀sàṣìṣẹ́ sí àwọn fẹ́ wọ́n pariwo rẹ̀ tàbí wọ́n tó ti fẹ́ wọ́n pariwo ẹlẹ́lẹ́ náà tà lọ tó ṣe ń kọ̀rọ̀ kọ gbaládá ń bẹ káyọ́ mọ̀ pé mímọ́ sọ yóò tí wọ́n náà ṣe tí ọ̀dá táyọ́ tásìrì tí ẹ náà man satara musliman satarahu Allahu fid dunya wal akhirah ẹni tó bá bóyá láti rí tí ó wà kójú ó tí ẹmọ ìyá mi ní ti bẹ́ẹ̀ lóore kèé sí kéèké o nígbàtí mọ́ ń dàgbà yìí rọ́jẹ́ ọyìn kankan yé mi sí láwọn kátà àbáwá kọlọ̀bá fọ̀rúnkẹ́ wọn àwọn ẹ̀dùn Sheikh Abubakar Muhammad tí mọ́ ṣe nígbàtí mọ́ ń dàgbà ní yé mi sí pé Allahu Akbar ẹni wọ́n wọ́n kọ́lọ̀wọ́ bá ní sọgbọ́n lẹ́sàn rẹ̀ tẹ́lẹ̀ ká bá wá bá wọn tí ń sọ ọ̀rọ̀ kan tẹ́kọ̀rọ̀ bá ti jẹ́ bí kọ́yẹ́ ọmú bí ọ̀rọ̀ àṣírí tí yóò jẹ́ ìdójútì fún ẹni bẹ́ẹ̀ wọ́n lè kọ́ dákẹ́ pé dákẹ́ náà wọ́n wà kí sẹ́nìkan tí wọ́n kè sí ẹnìkan tí ó gbọ́ lẹ́yìn tó lè tún ṣe tẹ́nìkan ò sì ní gbọ́ wọ́n sọ fún pé wo kó sì parí bá mọ́ pariwo ta mọ́ sọ fẹ́ nìkan kan mọ́ o ẹ̀wùsẹ́ àṣemọ́ ń sàtàrọ̀ musliman satarahu Allahu fid dunya wal akhirah bó sì kẹ́tọ̀ yìí tí rẹ̀ nìkan tí máa bu àṣírí kójú ọmọ ti mùsùlùmí ẹgbẹ́ tójú sì máa ti tí rí pé máa sáré kójú ọmọ ti lámàní sí mistake ìkẹ́kọ́ wọ̀nà bí ó ti ra parí ǹkọ́rọ̀ tí ojú òfin yé tí ẹ̀rí pọ́lọ̀ ọmọ yọmọ sàánú ẹni bẹ́ẹ̀ ni ojú òní ti rẹ̀ ní bẹ́ẹ̀ bákan náà ẹmọ ìyá àbẹ́já máa sáré eléyìí ìta ń ṣe láwọn kámọ wọ́nà àti dójú sí ẹnìkan ó ti tó gẹ́ bó ti fẹ́ wọ́n bú ọ wọ́n máa bú yàn má bó ti fẹ́ wọ́n máa sọ tí ọ̀dá sí ọ mọ́ sọ tí ọ̀dá sẹ́lò míì má ẹni tó sọ tó dá tó pọ̀ ọ̀pọ̀ níta fẹ́ sọ tó dá pọ̀ nílẹ̀ gan wá àti tá a fẹ́ ṣe tó pọ̀ nílẹ̀ àti ìṣe bá a ti pọ̀ Nàìjíríà tó láàfà tá a bá pín àwọn tọ́bíkì yìí tá a múra sí tọ́pẹ́tọ́ lọ́ọ̀lá fi ń ṣe wá sí yóò ti ṣe padà ẹwòyẹ tó jáde ilẹ̀ lọ́bàá tọ́pọ̀ rẹ̀ kí láǹfààní wọn kí náà tó ṣe ní ẹlòmí ò rílù tó ṣe tí a láǹkẹ́kẹ́ láǹfààní tá a máa mọ̀ pé láàmọ̀ nísà ìdá a mọ̀ yọ mistake ẹ̀ ní ọ̀dùnkàn bójú mù ẹjá wọ́n ká mọ̀ tọ́ ara wa ṣe káwọn náà bá ti tọ́ àwùjọ ṣe ní ẹ̀rọ wẹlẹ̀ tí ó la wàhálà lọ àáfà pọ́nlẹ̀ Yorùbá àmọ́ Ọlọ́run mọ̀sáà láàmọ̀ ní sọ léyìí ń sọ sí ìbú láàmọ̀ ní sọ léyìí ń dòjú tì í ní ọ̀wà já rójú ètò dáa tó yá tó ṣe kíákíá gbogbo ilé ike ó ti dáa ju bó ti wà lọ ilé ike wọ òkú olójú kan náà ilé ike wọ òkú olójú kan náà ilé ike òkú òmìnir ti ń wá náà kàlẹ́ àkáǹtì ogun sí nǹkan rere lè ń bí ààrí ogun ilé ìyanjú ọmọ ilé ike ó jẹ́ bá ní pé ọmọ ilé ike ọlọ́kọ̀ ọkọ́ mi kí nìkan tí ń fi lówó lọ́wọ́ nítorí ní pé ọmọ ṣe ó sì nǹkan báyìí ọmọ ògùn tó wọ́n ṣe fún ọ gbogbo ilé yóò kó lámọ̀ ilé ike kí wọ́n á lọ́wọ́ kí lọ́yọ̀ lé wá ilé kí àwọn ọmọ ilé kí wọ́n ò ṣe tán láti jẹ́ pé wọ́n jáde wọ́n ní project tẹ́ pé yọ́ fa owó àláàlì wá àti kọ́mọ̀ gbé láàkàrí pé kémi náà òdóde kí n dàfà òde kí n máa gbowó àwọn èèyàn kí n máa tú àpò wọn kí lè léhun gbogbo ilé rẹ̀ káfẹ́rọ̀ ẹ̀lẹ̀ yẹn jú ẹ̀ kí nìkan tó jẹ́ barnamuju amali tó yẹ pé a lè lò tó yẹ pé yóò mú wàhálà ìkó láwùjọ táà máa bíbè sí ire táà fi rí ọ̀nà Ọlọ́run ilé ìjẹ́ ká mójútó àmọ́ èébú ìwọ̀n tọ́rọ ọ̀kan àwa tó wá balẹ̀ kí ó jẹ́ pé gbogbo àwọn ọmọ ilé kí ó tẹ́ wọ́n múra sọ̀rọ̀ gbésí ayé wọn àti wá kí ẹbọ ọmọdé sì padà fúlá mọ́rí òun náà tó aláwọn ọmọ kí ó ń délé náà ọmọdé sì padà fúlá mọ́rí múlà ń balẹ̀ ilẹ̀ ọmọ ìyá mi ìlàkọjá tají ó máa sátara musliman satarahu Allahu fid dunya wal akhirah lákọjá máa bùrá lásìrí ó ẹjá bùrá lásìrí ó ká máa sọ ẹnu ara wa ká máa sọ ọmọ ìyá wa ká máa sọ tí ọ̀dá ká máa tú àṣírí ọmọ ìyá wa ní tá àfẹ́wọ́ ṣe fún aláburú ọmọjà àánú ó ṣe fẹ́ lòmíì ọmọjà àwọn náà kọ́ sí rí mùsùlùmí kó tú kójú ó ti mùsùlùmí àwọn ẹni Ọlọ́run tó bá ti ọmọ ìyá wọn máa bọ́ sí kọ̀rọ̀ wọn máa sọkún ní pé táwọn sì ń bẹ láyé ojú wá ti ọmọ ìyá wọn báyìí àwọn òrìlẹ̀ ìsẹ́mọ́ ní ìsìn o àwọn tó máa yọ̀gán pé nítorí tó ti yóò rí nu tí mùsùlùmí gidi sì ní ìwọ ọmọ ìyá mi lọ́wọ́ tó kálukú wá sí o
wọ́n tó kálukú wá sí o wọ́n tó kálukú wá sí o Allahumma salli ala islam wal muslimin ya hayyu ya qayyum bi rahmatika nastaghith aslih lana shu'unana kullaha wa la takilna ila anfusina tarafata 'ayn aqim as-salah